Hello, ladies and gentlemen. Fún àǹfààní ẹ̀yin tẹ́ sọ wípé ẹni wárápá. Tẹ́ ti ń pè mí láti jọ́ tẹ́ ti ń disturb mi wípé kí ni mo lè bá yín ṣe sí. Man tí mo sọ fún yín pé ó travel pé kò sí láràndì, òun náà ló ti dé. Bọ̀ máa fẹ́ kó tún fẹnu ẹ̀ ṣàlàyé bó ṣe ń ṣe. Kẹ́dẹ̀ farabalẹ̀ gbọ́, tẹ́ bá ti farabalẹ̀ gbọ́, kẹ́ lè mọ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe sí. Tí ẹ bá rẹ́dì ẹ má wá o. So, hello sir, kí lorúkọ yín? Olúwatósìn. Olúwatósìn. Láti ibo? Láti ìlú Àjẹbà. That's very good. Ẹ jẹ́ bá gbóhùn sókè. Kí lẹ sọ wípé báwo lẹ sọ ẹlẹ́ẹ̀lẹ̀ treat wárápá? Dáadáa. Tó dẹ̀ máa cure for life. Hello? Physically sane. Ẹ gbóhùn sókè. A máa ṣe iṣẹ́ tá à ń ṣe nìyẹn, a máa ṣe. Ẹ lè cure wárápá. Dáadáa. Ẹ máa cure ẹ̀ tán pátápátá. Wá parí ni. Báwo lẹ ṣe ń cure ẹ̀? Bá a ṣe ń ṣe ni pé tá a bá wà bẹ̀rẹ̀ tó bá mu lójú wa. Ok. Tó bá wà ńlẹ̀. A máa ṣiṣẹ́ yẹn snartly. Tó bá ti dìde kò ní gbọ́mú. Ṣùgbọ́n ẹ ò lè lo oògùn fẹ́ nìyẹn láì jẹ́ pé ó ṣe. Ó gbọ́dọ̀ ṣe lójú yín àbí? Ó máa ṣe lójú mi. So ìkọ́tẹ́ntà sọ ni wípé ẹni tó bá gbé ṣubú níṣojú yín ẹ lè ṣe curable fún. Bẹ́ẹ̀ni, àbí a lọ bá ńlẹ̀. Àbí ó dùbúlẹ̀. Òun ni o pé tá a sọ pé ó ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá débẹ̀ pé òun ni a máa lo iṣẹ́ yẹn. Bọ̀ kó sáà jẹ́ pé ìgbà tó ṣubú sílẹ̀ ilẹ̀ máa lè lo iṣẹ́ yẹn fún. Bẹ́ẹ̀ni, ìyẹn ló yẹ. Tẹ́ bá lè ti wá lo iṣẹ́ yẹn fún tó bá ti dìde. Kò ní ṣẹlẹ̀ mọ́ láíláí. Kò tó gbọ́ ọmọ láì títí ayé. Ọmọ tó bá bí náà kò ní ṣẹlẹ̀ mọ́. That's very good. Okay. So ṣé máa ń gbowó sá? Ṣé máa ń gbowó fún kíní irú kan bẹ́ẹ̀? Ohun tó ṣẹlẹ̀ ni pé a kì í gbowó sí túmọ̀ sí bẹ̀tì àdéhùn. Ẹni gbọ́dọ̀ ṣe àdéhùn. Tá a bá kí ọ ẹ o, oye báyìí la máa gbà. Ẹni gbọ́dọ̀ ṣe àdéhùn. A máa ṣe àdéhùn sílẹ̀ ni. Nǹkan tẹ́ ń tíra sọ ni wípé ẹ ní gbowó kẹ́ máa fi kí ọ. Bọ̀tẹ́ bá ti wá ṣe tí ó bá ti ẹni gbọ́dọ̀ ṣe àdéhùn wípé tí kíní bá ti lè lọ o. Bẹ́ẹ̀ni o. Nǹkan báyìí máa fi wá ṣe dúpẹ́. Kábíyèsí Elédùmarè. Òun náà lẹ ti gbọ́ yẹn wọ̀nyí èèyàn. So ìwọ tó bá mọ̀ pé ó lẹ́ni tó ní wárápá. Wọ́n ló gbọ́dọ̀ ṣe lójú wọn. Wọ́n ti mọ̀ wípé ìnáwó ńlá ló fẹ́ ṣe. Ní kó jẹ́ pé máa mú arákùnrin lọ sílé yín títí kíní máa fi ṣe lójú ẹ̀. Àbí ẹ máa gbé ènìyàn wá síbí tí wọ́n máa rẹ̀ tí lé fún kíní ẹ lè ṣe because láì jẹ́ pé kíní ẹ ṣe lójú wọn kò sí nǹkan tó lè ṣe sí o. So ìwọ tó bá mọ̀ pé ó lẹ́ni tó ń ṣe tó bá mọ̀ wípé o rẹ́dì àwọn rèé wọ́n sì wà láràndé ń sìn o tó bá yẹ tó lọ ẹ má yẹ tó pè mí mọ́ o. God bless you. So ìwọ tó bá mọ̀ pé o fẹ́ pè láti mọ nípa arákùnrin bóyá ìgbàkigbà tẹ́ bá ti ní ìdí wọn ẹ lè DM mi ní WhatsApp mi 08134276756. So màá sọ bẹ́ẹ̀ ṣe máa dọ́dọ̀ wọn fún yín 08134276756 WhatsApp number mi nìyẹn. Voice message ní kẹ́ fi bá mi sọ̀rọ̀ o. God bless you. Tó bá dẹ̀ ní problem mi kàbí àìsàn mi tó ń ṣe ẹ́ tó fẹ́ ká bá yín wá solution sí èmi lè bá yín wá yín tó máa wá solution sí fún yín o. So iṣẹ́ tí OBA Solomon nígbà nìyẹn. Tèmi ni wípé kí ayé ọmọ Nàìjíríà kó ṣe kíni kó ti dáa. Ṣùgbọ́n ẹ máa ṣàwó ìrìn ẹsẹ̀ tèmi o. Àìjẹ́ bẹ́ẹ̀ wó lulẹ̀ bó ṣe rí rè yẹn o.